من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah àwa tọrọ gẹ́gẹ́ fún gbogbo àwùjọ Ọlọ́run tó ti ṣípò padà ọbẹ̀ látẹ̀rẹ́ ànábì wa Ádámù alayhi salatu wassalam látẹ̀rẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wal muslimat wal mu'minat wal mu'minat àtọ̀nàgbà tí ó gbàgbà ló kú lọ́rọ̀ bá mójúkó láì fi wọn àmín láì ní sí Ọlọ́run àmín ọmọ tẹ́ ń bẹ lórílẹ̀ ayọ̀ lọ bá fi sọ̀rọ̀ sọ wọn àmín ọ̀làbẹ́ wákà náà kúnà ẹni rẹ̀ àmín kò fi sọ̀rọ̀ sọ gbogbo aláàpọ̀ àmín ọ̀làjẹ́ kan oṣù rẹ̀ àmín àfàwà Jamiu anakumullah ọ̀rọ̀ wa yóò dá lérí kí ní ń bẹ láàrọ̀ oògùn tóògùn fi ń jẹ́ oògùn. Allahu akbaru. Oògùn àwọn Yorùbá ní oògùn tí ò pé ewé rẹ̀ ló kù kan àwọn afẹ́jẹ́ kó yé wọn pé àìmọye oògùn tó pé tí ò jẹ́. A'udhu billahi minash shaitanir rajim. Oògùn tó jẹ́ nǹkan tí ń bẹ lára ẹ̀ ló pé. Bismillahir rahmanir rahim. Nǹkan mẹ́rin ni wọ́n ń bẹ lára oògùn tó jẹ́ tó fi jẹ́ oògùn tí a wá ṣe tí ò jẹ́ kí ló yin gẹ lára ẹ̀ tí ò fi jẹ́ òun la fẹ́ sàlàyé fọlára ráyé báyìí. Wa huwa alladhi khalaqa as-samawati wal ardi. Gbogbo oògùn ìwọ ṣoògùn tó jẹ́ nǹkan tí ń bẹ lára rẹ̀ ló pé mélòó ni nǹkan tí ń bẹ lára rẹ̀ nǹkan márùn-ún ní ń bẹ lára oògùn tóògùn jẹ́ ìdá òkà àlùwò ló ṣe ni lóògùn ìgbà tó bá ti ń lò tí bá ti ń jẹ nǹkan márùn-ún ló pé lára ẹ̀. Wa huwa alladhi khalaqa as-samawati wal ardi. kódà wọ́n tó ṣògùn owó ẹni ó ṣògùn owó ògùn lògùn jẹ́ ògùn owó tó ṣe yìí nǹkan márùn-ún tí ń bẹ lára ògùn ló pé sára rẹ̀ tó fi jẹ́ ẹ̀. Wa huwa alladhi khalaqa as-samawati wal ardi. nínú márùn-ún yìí tí kan bá yin gẹ lára ẹ̀ ògùn ò ní jẹ́ mọ́. Wa huwa alladhi khalaqa as-samawati wal ardi. kódà ẹni ó ṣògùn fẹ́ nǹkan márùn-ún yìí ló pé lára ògùn fẹ́ tó ṣe tó fi jẹ́ ẹ̀. Wa huwa alladhi khalaqa as-samawati wal ardi. ìwọ tó ṣògùn tájà àbí ìwọ tó ṣògùn tó fi bá tèèyàn jẹ́ ògùn lògùn ń jẹ́ nǹkan márùn-ún ní ń bẹ lára ògùn márùn-ún yìí ló pé lára rẹ̀ tó fi jẹ́. Wa huwa alladhi khalaqa as-samawati wal ardi. àfà Jamiu anakumullah. àwọn tí ń gbọ́ wa àwọn tí ń wò wá wọ́n máa béèrè pé kí ni nǹkan márùn-ún tí ń bẹ lára ògùn tógùn fi ń jẹ́ ògùn tí kan bá ti yin gẹ́nu márùn-ún yìí ògùn náà ò ní jẹ́ ògùn náà ò ní ṣiṣẹ́ kí lè alákọ̀ọ́kọ́ nù nǹkan márùn-ún náà. Wa huwa alladhi khalaqa as-samawati wal ardi. àkọ́kọ́ nù nǹkan márùn-ún yìí òun Allah òun lọ́lọ́run nsọ. bil haqqi wa yawma yaqulu kun fayakun. àkọ́kọ́ ní ń bẹ lára ògùn tógùn fi ń jóògùn òun lọ́lọ́run. bil haqqi wa yawma yaqulu kun fayakun. ó yẹ sí pé ẹni sóògùn tó jẹ́ kò ní sùúrù ní lérí tó sóògùn lé lérí tó jẹ́ ó ti wà ná àkọọ́lẹ̀ pọ́lọ́wọ́ bó ṣe nǹkan náà fún nǹkan náà fi jẹ́ tí ó bá sínú kádàrá pé nǹkan náà kò sínú tá a kọ́ mọ́ ẹ kò ní jẹ́. bil haqqi wa yawma yaqulu kun fayakun. láfi ní nǹkan mẹ́rin ní bẹ lára ògùn tó gùn fi ń jẹ ògùn àwọn ní nǹkan márùn-ún ni nínú márùn-ún yìí àkọ́kọ́ nú ẹ̀ òun lọ́lọ́run tó dáwọ́ tó ṣògùn òun lọ́lọ́run tó dá tó torí ẹ̀ ṣògùn ló lérí òun lọ́lọ́run tó dá ògùn tó ṣe òun lọ́lọ́run tó jẹ́ kí ògùn náà lọ síbi tí ó ti jẹ́. bil haqqi wa yawma yaqulu kun fayakun. àkọ́kọ́ nínú márùn-ún yìí òun lọ́lọ́run bọ́lọ́wọ̀n ọba ti wá sí láàárọ̀ ògùn tó ṣe ògùn náà ò lè jẹ́ kò sí bógùn náà ṣe lè gbóná tó ẹlòmíì ò ní àtàmọ́tàṣe lágbájá ìtọ́ta tí ọ̀tà ṣe yìí
ó ṣe déédéé tọ́lọ́run bá fẹ́ ni. bẹ̀rẹ̀ àti wàyà ọmọ ìyàkóló kan fàyàkùn. alákọ̀ọ́kọ́ nu ti ń bẹ láàrin oògùn tó kùn fi ń jẹ́ oògùn nu márùn-ún. ẹlẹ́ẹ̀kejì ti ń bẹ láàrin oògùn tó kùn fi ń jẹ́ oògùn òun lẹni tó ṣògùn gẹ́gẹ́. bẹ̀rẹ̀ àti wàyà ọmọ ìyàkóló kan fàyàkùn. torí oògùn tẹ rí yẹn tí èèyàn ṣe oògùn dà gẹ́gẹ́ bí àdúrà ni capacity wọ tó ṣògùn yóò tẹ̀ lóògùn tó ṣe spirit wọ tó ṣògùn yóò bóògùn tó ṣe ṣiṣẹ́ tí spirit rẹ ọba ti bẹ pẹ̀lú oògùn tó ṣe oògùn náà ò ní jẹ́ inú kan márùn-ún ti ń bẹ lára oògùn tó gùn fi jẹ́. bẹ̀rẹ̀ àti wàyà ọmọ ìyàkóló kan fàyàkùn. tó yẹ sí pé ìwọ tó ṣògùn lẹ́yìn tó ṣògùn lẹ́yìn tí capacity rẹ ọba gbé nǹkan náà kò ní jẹ́ tí capacity rẹ ọba gbé nǹkan náà yà wèrè ni. wàyà ọmọ ìyàkóló kan fàyàkùn. láfi ní nǹkan mélòó ní bẹ́ lára oògùn tó kùn fi ń jóògùn ara ní nǹkan márùn-ún lọ́pàdé lára oògùn tó kùn fi ń jóògùn ìdá àfọ̀ṣẹ ni ìdá olúgbòhùn ni àìmọye olúgbòhùn tẹ́lòmíì lò tó jẹ́ ntọ́ jẹ́ fẹ́lòmíì ìwọ́ sì lò kọ̀ jẹ́ kí ló dé tí ò fi jẹ́ àkọ́kọ́ ntí ọ̀jọ́ jẹ́ ọlọ́run ni bọ́lọ̀n bára tó wá ní kọ́ jẹ́ capacity ara rẹ kò gbé oògùn náà tí capacity ọ̀bá ti á gbóògùn náà oògùn náà ò lè jẹ́. bẹ̀rẹ̀ àti wàyà ọmọ ìyàkóló kan fàyàkùn. ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ láàárọ̀ oògùn tó kùn fi ń jóògùn òun làlìjànú àlìjànú yìí torí àwọn àlìjànú tẹ̀ ń wò oríṣiríṣi ni wọ́n àlìjànú eléyìí méjì wà eléyìí mẹ́ta wà eléyìí mẹ́rin wà eléyìí márùn wà eléyìí mẹ́fà wà oríṣiríṣi ni bá àlìjànú ṣe á pẹ́ oríṣiríṣi òun náà ni oògùn tó rán yìí torí oògùn yìí dà gẹ́gẹ́ bí rùmútù ni oògùn dà gẹ́gẹ́ bí yóò á ṣiṣẹ́ pẹ̀lú àlìjànú dára lọ́tọ̀ ni jẹ́jẹ́ lálìjànú máa ń lọ àlìjànú ètọ́jà yàn òun náà tọ̀ bá ti tọ́jà rẹ̀ àlìjànú èsì àyẹ́dẹ́dẹ́ àmúyàn tọ̀ bá ti dọ́dọ̀ rẹ̀ ẹni wá ní àlìjànú kó sí lágbájá la ìwọ àlìjànú èsì àyẹ́dẹ́ kò sí yàn la ọ̀nà méjì àlìjànú lè fi gbà dààmú yàn inú kọ́jẹ́ kí wọ́n rán àlìjànú sí yàn àbí wọ́n á kébi tá àlìjànú wà ọwọ́ àlọ́ lè tọ̀ sí lérí ọwọ́ ajá àlìjànú tí ò ní sùúrù òun á rò pé ẹ̀rọ bá já sí wá tọ̀ sí mi la àbí ibi tá àlìjànú wà ọwọ́ á mú igi àti èso ọwọ́ á kan èso mọ́ bẹ́ẹ̀ tó wọ́n ò sì mọ̀ ìwọ òsì má pálí jẹ̀nu wà mẹ́ wá jálí jẹ̀nu kan tó buwú tí ò lójú àánú ni yóò wá fẹ́ ní ọ́la nso. bẹ̀rẹ̀ àti wàyà ọmọ ìyàkóló kan fàyàkùn. ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ láwọn oògùn tó gùn fi ń jóògùn òun làlìjẹ̀nu torí oògùn ò lè dá ṣiṣẹ́ láìsí pé ó ṣiṣẹ́ pẹ̀lú àlìjẹ̀nu yìí tó gùn wá fẹ́ bá ṣiṣẹ́ pẹ̀lú kapásítì oògùn náà tí capacity oògùn yìí yóò bá lè control àlìjànú tó yẹ kó ṣiṣẹ́ oògùn náà tún ní jẹ́. bílà àti wàyà ọmọ ìyàkóló kan fàyàkùn. wọ́n tó ṣoògùn tí ọ̀jẹ̀ mọ́ wá wo owó àjòkólẹ̀ pé oògùn tí mo ṣe tí ọ̀jẹ̀ ìkérédà tí ò fi jẹ́ tí òjò jẹ́ òun là ń ṣàlàyé yìí ó ṣeéṣe sọ pé nínú oògùn tó ṣe iṣẹ́ tó fẹ́ rán oògùn yìí àlìjànú tí ó ṣiṣẹ́ ìkápásítì oògùn yìí ò lè control àlìjànú náà tí ò bá sì lè control àlìjànú oògùn náà tún wá ní jẹ́. bílà àti wàyà ọmọ ìyàkóló kan fàyàkùn. ẹlẹ́ẹ̀kẹ́rin tí ń bẹ láàárọ̀ oògùn tó kù fi ń jó oògùn òun lògùn gangan òun ni tó kójọ láti ní kó òun ni kó tó kójọ tó fẹ́ ránṣẹ́ torí oògùn tẹ́ rí yẹn ìgbà tó mú ewé tó mú egbò ó tún wá mú báyà ẹyẹlé ni àbádàbà ni àbájá ni wọ́n sáà mú gbogbo àwọn nǹkan yìí náà báyà ẹran èèyàn náà ló mú ni báyà ẹran ara òkú tó ti kú ni bódìdì èèyàn lọ pa ni wọ́n sáà wá lò ó jó gbogbo ẹ̀ mọ́ra wọn lérí pé nǹkan fẹ́ torí ẹ̀ ṣe yìí báwọn nǹkan tó jó mọ́ra wọn yìí náà tó papọ̀ yìí àti egbògi ni àtewé ni àti gbogbo ẹ̀ ni tó papọ̀ mọ́ra wọn láti ní torí àwọn nǹkan tó papọ̀ yìí òun gẹ́gẹ́ ní rùmúùtù. Allah. bílà àti wàyà ọmọ ìyàkóló kan fàyàkùn. ẹlẹ́ẹ̀kẹrin tí ń bẹ láwọn oògùn tó kùn fi ń jóògùn òun ni gbogbo tó kójọ ní tó kójọ yìí ní rùmúùtù o tí tó kójọ yóò bá strong tó lérí iṣẹ́ tó rán kò ní jẹ́ ọ̀nà òní òfin ní strong tó lérí iṣẹ́ tó rán gẹ́gẹ́ bí àlàyé tá a sọ pé ẹlẹ́ẹ̀kẹta nu tí ń bẹ láwọn oògùn tó kùn fi ń jóògùn làlìjẹ̀nú tókùn yóò bá ti wá strong tó láti lọ lè dàrẹ́tì àlìjẹ̀nú lórí iṣẹ́ tó fẹ́ kí àlìjẹ̀nú ṣe fún ẹ òun náà tún ní jẹ́
tó pé wọ́n tó bá sóògùn tó ipò ògùn tó ṣe yóò jẹ́ wọ́n wà fura pa kílómítà tí ò fi jẹ́ tó pé ògùn ò lè ṣàyédé ṣiṣẹ́ láìsẹ̀ kó ṣiṣẹ́ pẹ̀lú àlìjẹ̀nú àlìjẹ̀nú ò lè ṣàyédé ṣiṣẹ́ láìsẹ̀ pé ògùn control àlìjẹ̀nú nǹkan mẹ́rin lára márùn-ún tí ń bẹ lára ògùn tó kù fi ń jogun ògùn gẹ́gẹ́ ẹlẹ́ẹ̀kẹrin gẹ́gẹ́ lògùn wà níṣòwò. Bil'aqqi wa yawma yaqulu kun fayakun. ẹlẹ́ẹ̀karùn-ún tí ń bẹ lára ògùn tó kù fi ń jogun òun lẹni tó fẹ́ sàṣì. ẹlẹ́ẹ̀karùn-ún tí ń bẹ lára ògùn tó kù fi ń jogun òun lẹni tó fẹ́ bá tiẹ̀ jẹ́. ẹlẹ́ẹ̀karùn-ún tí ń bẹ lára ògùn tó kù fi ń jogun òun lẹni tó fẹ́ rán àlìjẹ̀nú sí. tó bá sóògùn sí ẹni náà tóògùn náà bá wá jẹ́ kejì pé ògùn tó ṣe báyà kò pé àbí ògùn tó ṣe yìí àbí àlìjẹ̀nú tó kọ́ control àbí kọ́ control rẹ̀ kejì pé báyà kọ́ control ẹni tá àlìjẹ̀nú fẹ́ lọ lé bá bí capacity ẹni yìí bá ti ju àlìjẹ̀nú ò tó bẹ́ẹ̀ àti lọ lè bá wú ẹni bẹ́ẹ̀ bálìjẹ̀nú náà bá ti wá tó bẹ́ẹ̀ àti lọ lè jíṣẹ́ tó ọ̀rẹ́ yìí náà iṣẹ́ tó fẹ́ jẹ́ kọ́ jẹ́ lára ẹ̀rí kò ní jẹ́. Bil'aqqi wa yawma yaqulu kun fayakun. a ní nǹkan mélòó ní ń bẹ lára ògùn tó kù fi ń jogun a ní nǹkan márùn ni àkọ́kọ́ tí ń bẹ lára ògùn tó kù fi ń jogun òun lọ́lọ́run ẹlẹ́ẹ̀kejì tí ń bẹ lára ògùn tó kù fi ń jogun òun ni capacity ẹni tó sógun ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ lára ògùn tó kù fi ń jogun òun làlìjànú tí ó lọ ṣiṣẹ́ tẹ́ ẹran ẹlẹ́ẹ̀kẹrin tí ń bẹ lára ògùn tó kù fi ń jogun òun lògùn gangan tẹ́ fẹ́ rán sí àlìjànú tẹ́ fẹ́ fi control àlìjànú bí n tó kójọ yìí náà bá strong tó kò lè direct àlìjànú ẹlẹ́ẹ̀karùn-ún tí ń bẹ lára ògùn tó kù fi ń jogun òun lẹni tó fẹ́ bá tiẹ̀ jẹ́ òun lẹni tó fẹ́ sógun sí gangan òun lọ fẹ́ tó fẹ́ rán lọ sọ́run àpàdàngoro òun lẹni tó fẹ́ yà ń wèrè abẹ́ni tó fẹ́ fọ́ lójú abẹ́ni tó fẹ́ di létí abẹ́ni tó fẹ́ jí kọ́kọ́rọ́ lẹ́sẹ̀ Bil'aqqi wa yawma yaqulu kun fayakun. bí capacity ẹni yìí bá ti wá ju àlìjẹ̀nú tó rán sí ilé ògùn náà ní jẹ́ tó rán àlìjẹ̀nú mọ̀ pé tóun bá wà lé bá ẹni tó rán sí òun iná lè jóun nǹkan tí ọ̀dọ́ ṣẹlẹ̀ sí òun náà báwọn ọmọ ènìyàn ṣe ń páyà káburú má ṣẹlẹ̀ sáwọn àwọn àlìjẹ̀nú náà ń páyà káburú má ṣẹlẹ̀ sáwọn bọ́ba ti ara àlìjẹ̀nú sẹ́ni tó jù lọ kò rí lé dọ́dọ̀ rẹ̀ láti ní yóò jíṣẹ́ fún ẹni tí ọ̀rẹ́ sí bẹ́ẹ̀ni yìí bá ti wá jẹ́ àlìjẹ̀nú lọ kìí bá iṣẹ́ tó ọ̀rẹ́ bá kò lè jẹ ẹni tó jù lọ lọ́rẹ́ sí ni òjò kò lè dọ́dọ̀ rẹ̀ lògùn tó ṣe òfin jẹ́ láfi ní nǹkan mẹ́rin ní ìbẹ̀lá ògùn tó gùn fi ń jògùn tó yá pé wọ́tọ̀ wá sóògùn ògùn náà wá jẹ́ gbà pé nǹkan márùn-ún yìí ló pé sára rẹ̀ ló fi jẹ́ ìwọ tó sóògùn tó gùn ọ̀wá jẹ́ gbà pé nǹkan márùn-ún yìí nǹkan yin gẹnu ẹ̀ lògùn òfin jẹ́ bí nǹkan bá ti lè yin gẹ́nu nǹkan márùn-ún tá a dákọ̀ yògùn ò lè jẹ́ àkọ́kọ́ tí ọkọ̀ yin gẹ lára rẹ̀ òun lọ́lọ́run tí ó mú ògùn lọ síbi tó gùn ó ti jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí ó tún yin gẹ lára rẹ̀ òun nìwọ tó sògùn tí capacity ọba ti lè ṣiṣẹ́ pẹ̀lú ògùn yìí kò ní jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tó tún lè má mú ògùn jẹ́ òun làlìjẹ̀nú tó fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ògùn yìí ẹlẹ́ẹ̀kẹrin tó lè má mú ògùn jẹ́ òun ní ògùn gangan tí capacity ògùn yìí náà bá lè control àlìjẹ̀nú torí ògùn dà gẹ́gẹ́ bí rùmúùtù tó mú dání tó fi ń control ti finú ilé rẹ ni ògùn dà gẹ́gẹ́ bí rùmúùtù tó mú dání tó fi ń control ti dvd ilé rẹ ni ẹlẹ́ẹ̀karùn-ún tí ń bẹ lára ògùn tó gùn fi ń jogun òun lẹni tó sògùn sí gangan tí capacity rẹ bá ti ju àlìjànú tó rán sí lọ àlìjànú ò tó bẹ̀ kó jẹ́sẹ́ tó rán. Bil'aqqi wa yawma yaqulu kun fayakun. ìwọ tó bẹ̀rẹ̀ lóògùn tó gùn ọ̀wá jẹ́ ọ̀wá ò pé àdúrà owó tí mo ná yìí babalágbájá gbá mi kò gbá ẹ àkọ́kọ́ tí ọjọ́ jẹ́ ó lè jẹ́ pé capacity rẹ ò gbé oògùn tó fẹ́ lò mọ́ ò kọ́ gbọ́ pé àdúrà tó gbà ẹ̀ ìwọ tó sògùn náà tó sògùn fún yàn tó gùn náà wá jẹ́ mọ́ ò pé lájọ́ ti ń ṣe yìí àwọ̀ abọ́ èébú ọ̀fọ́ mọ́ mi lọ́wọ́ rí ìgbélé tẹ́lẹ̀ ìwé afọ́ nítorí kẹ́lẹ́ yìí fọ́ ṣẹ̀ṣẹ̀ ọpẹ́ ní tẹ́ sògùn yẹn sí capacity rẹ̀ jẹ́ àlìjẹ̀nú tí ń ṣiṣẹ́ pẹ̀lú ògùn yẹn lọ ní òjò jẹ́ ìṣó. Bil'aqqi wa yawma yaqulu kun fayakun. ìdí ni wọ́n tó ń gbọ́ àwọn tó ń wò wá tó ń gbọ́ sògùn ní ẹ́ o bẹ́ẹ̀sì lórí kọ́ ọmọ sògùn o bẹ́ẹ̀sì lórí kọ́ ọmọ pí ọlọ́run torí ìwọ tó ń pí ọlọ́run àǹfààní tó pọ̀ ń bẹ́ẹ̀ fún kéèyàn máa pí ọlọ́run. Bil'aqqi wa yawma yaqulu kun
فيكون. àkọ́kọ́ ìpè ọlọ́run tó ń pe ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run yìí lè iṣẹ́ tó ọ̀ràn yóò jẹ. ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn pé òun pe orúkọ ọlọ́run yóò tún gbalada lẹ́yìn orúkọ ọlọ́run tó ń pè. ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn orúkọ ọlọ́run tó ń pè yóò súnmọ́ lọ ọlọ́run ló súnmọ́ ẹ. ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn orúkọ ọlọ́run ọba tó ń pè ìyàwó yóò mọ nífẹ̀ẹ́ rẹ ló ń gbà tọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ. بالحق ويوم يقول كن فيكون. kò sókọ ọlọ́run ọba téèyàn pè téèyàn sọ́ọ̀tì lẹ́yìn àbí tó bá tún ń pe orúkọ ọlọ́run pẹ̀lú orúkọ àlìjànnú nìkan ló kù nìyẹn lè sọ́ọ̀tì. nídìí eléyìí wọ́n tó ṣoògùn tí ọ̀jẹ́ ntí ọ̀jọ́ jẹ́ láti sọ fún ọ yìí o ntí ọ̀jẹ́ láti ṣe kíni láti sọ fún ọ yìí wọ́n lọ́ọ́ àṣà tó ṣe ń bẹ̀ wọ́n lọ́ọ́ àwọn òpin ẹ̀bẹ̀ kan kíkà bèsì lérí àdúrà ẹ má jẹ́ ká máa ba tèèyàn jẹ́ mọ́ ẹ jẹ́ ká máa ṣàdúrà lórí tá a fẹ́ àti lórí tá a fẹ́ kọ́nà bá kọ́ gbàdúrà àmín àmín ọ̀la àjẹkà oṣù àmín ọ̀la àmín àmín kún báyà kan. àmín. subhana rabbika rabbil izzati amma yasifun. والسلام على المرسلين والحمد لله رب العالمين.